ibi abọ́rọ̀dé náà láti tẹ̀ ẹ́ wájú. Ẹ káalẹ́ bàbá, ẹ máa bá wa sọ̀rọ̀ sókè sà. Kí lorúkọ yín? Ohùn yín jù báyìí lọ́sẹ̀ tó kọjá o, ó lọ sókè dáadáa bàbá. Vibe tí bí àṣà wa mọ̀ sí vibe tí ẹ fi ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá yẹn òun náà ni ẹ bá wa wọ́n tún ní mòrá ẹ bá wa gbé mòrá yẹn sókè dáadáa. Ṣé gbọ́ bàbá? Ayé fẹ́ gbọ́ yín. Ẹ káalẹ́, kí lorúkọ yín? Orúkọ mi ni Olúfádé Raphael. Ẹ bá ń sún wájú díẹ̀ sà bóyá káwọn èèyàn lè gbọ́ yín. Olúfádé Raphael. Iṣẹ́ wo lẹ ń ṣe yẹn náà? Iṣẹ́ igi ni wọ́n ṣe, owó igi. Onígẹdú, onígi payábayàbà, sawmill. Mo rò pé nígbà tí aya yín Prophetess Olúfádé tí wọ́n ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá, gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ọwọ́ yín lówó wà, àbí? Dákun bá ń súnlẹ̀ díẹ̀ báyìí. Wọ́n ní ọwọ́ yín ní 20.5 million 17.20 ní ọwọ́ yín ní 20.5 million wà, ṣùgbọ́n 3 million ti dé ọwọ́ àwọn tí màmá sì mọ̀ sí. Wọ́n wá ní ìyókù ó wà lọ́wọ́ yín. À ń gbọ́ àlàyé yín sà. Ẹ ṣé olóòtú. Mo kí gbogbo ọmọ Nàìjíríà, mo sì kí ọ̀gá wa Gbénga Ẹ̀dẹ́mà pé wọ́n kú iṣẹ́. Ẹ ti pa ọkọ̀ méjì pọ̀ o. Gbénga Fílàní àti ọmọ Ẹ̀dẹ́mà, bàbá àtọmọ. Ọgbọ́n àti ìmọ̀ àti òye tẹ́ fi ń ṣe iṣẹ́ náà, Ọlọ́run á túbọ̀ máa fún yín sí o. Àmín. Ẹ ní ṣiṣẹ́ ṣe o. Àmín. Mo sì kí gbogbo ọmọ Nàìjíríà, mo kí gbogbo ọmọ Ondo State, mo kí Fresh FM, iléeṣẹ́ náà á túbọ̀ máa tẹ̀síwájú o. Àmín. Bí ẹ ṣe jẹ́ kí etí ọmọ Nàìjíríà ó di ní gbogbo nǹkan tó ń lọ, iléeṣẹ́ náà á túbọ̀ máa tẹ̀síwájú sí. Àmín. Nípa ọ̀rọ̀ owó ilé tí màmá tí wọ́n tà, lóòótọ́ ni màmá ní kí n bá wọn ta ilé. Wọ́n wá bá mi pé kí n bá wọn ta ilé. Mo ní òun ta ilé, ṣùgbọ́n mo fún wọn lẹ́ni tí ó lè bá wọn ta ilé. So ìgbà tí wọ́n dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń lọ, màmá máa ń pè mí, ó máa ń sọ fún mi. So títí dìgbà tí wọ́n fi ta ilé ni màmá pè mí pé òun pẹ̀lú àwọn tó fẹ́ ra ilé ti jọ ní àjọsọpọ̀ pé wọ́n fẹ́ ta pé oye báyìí ló fẹ́ san, lòun fẹ́ san. So màmá dẹ̀ sọ fún wọn, níṣẹ́ ó tẹ́ yín lọ́rùn, àwọn ló tẹ́ wọn lọ́rùn. So títí tí wọ́n fi jọ agree, so bí wọ́n ṣe ń sanwó wọlé, kì í ṣe ẹ̀kan ni wọ́n sanwó yẹn wọlé, ni màmá náà ń pè mí tó máa ń ṣàlàyé fún mi. Ṣùgbọ́n kó tó di pé ọ̀rọ̀ ilé títà yẹn wáyé, mo notice pé àwọn pẹ̀lú àwọn ìyàwó mi ti jọ ń rìn kiri, ó ti pẹ́. Ìgbà yẹn ni màmá wá bá mi pé wọ́n fẹ́ ta ilé, òun ò rí wọn mọ ẹni tó fẹ́ ta, pé ṣé mi ò lè rí èèyàn, pé òun ti sọ fún ìyàwó mi pé kó sọ fún mi, pé tó bá yẹ pé wọ́n ti sọ fún mi ni pé màá ti bá wọn wá àná rẹ̀ ní kò sí problem. So ìgbà tí wọ́n dẹ̀ ta ilé, màmá sẹ́ndì owó ilé sí mi. Wọ́n ní ẹ máa sọ̀rọ̀ sókè. So ni màmá wọ́n ìgbà tí wọ́n ta ilé tán, so màmá sẹ́ndì owó ilé sí mi 20.5 million. So màmá, nǹkan tí mo kàn fẹ́ kọ́ ọmọ mi ò ní ẹjọ́ rírò tó pọ̀. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún àwọn ọmọ Nàìjíríà ni pé gẹ́gẹ́ bí rìpọ́ọ̀tù tí màmá wá lé bíbá ẹ pé wọ́n fi nǹkan bò ń lójú ni, ìyẹn nìkan ni mo fẹ́ clear. Gbogbo owó tí màmá lòun fún mi tó sẹ́ndì sí àkáǹtì mi, lóòótọ́ ló sẹ́ndì ẹ̀ sí àkáǹtì mi, ṣùgbọ́n àjọṣepọ̀ ló wà kó tó di pé ó lè sẹ́ndì owó sí àkáǹtì mi. Kò sẹ́ni kankan tó fi nǹkan bò màmá lójú. Irú àjọṣepọ̀ wo? Ìbálòpọ̀ àbí báwo? Rárá sà, ó ní ibi tí ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ màmá, tí mo fi mọ màmá sí ọ̀dọ̀ ìyàwó mi, òun ni àjọṣepọ̀ tí mò ń sọ. So mo kàn rò pé gbogbo wọn yẹn, torí ibi tí ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ ó ṣe díẹ̀. Ìgbà tí màmá tó wá sílé ọ̀dọ̀ wa, tó mú ọmọ wa tó fẹ́ wá gbàdúrà, ṣe gbogbo ẹ̀ lè ọ̀rọ̀ ó ṣòwò, ó ṣe seed no seed. Tí wọn bá dẹ̀ lóun fẹ́ sow seed, tí seed ò bá ṣe ń sowed, ẹni tó lówó láṣẹ lórí owó ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé nǹkan tó bí ọba yóò ríyàn, ọba òun wò yàn, bẹ̀tí nǹkan tí ò bá ti ní ẹ̀rí tó ṣe gírí ò ṣe ń dìmú. Bẹ̀tí nǹkan tèmi mọ̀, ọjọ́ tí màmá wá sínú ilé ọ̀dọ̀ wa tó gbé ọmọ wa, mo wà nílé. So tí a fi ṣe gbogbo nǹkan tọ́rọ̀ fi débi pé wọ́n á ran ìjọ lọ́wọ́, wọn ran ìjọ lọ́wọ́, ìyẹn is not the issue. Tí wọn bá lóun eégún fẹ́ jó, tó bá ní kò jókòó sí nǹkan tá a lè ṣe. Bẹ́ẹ̀ nígbà tó tún di pé ọ̀rọ̀ ó fẹ́ ọmọ kò fẹ́ ọmọ, tí ọmọ màmá
tó fẹ́ ọmọ mi so ìgbà tí ọ̀rọ̀ fífẹ́ fẹ́ wáyé mo tako mo ní mi ò gbà but along the line ìgbà tí mo rí pé ọmọ ti rọ̀jú sísàdì ọ̀dọ̀ màmá tó ti ń gbélé màmá tọmọ dẹ̀ ti sọ pé nǹkan tóun fẹ́ ni oní màmá sọ pé òun fẹ́ kóun fẹ́ ọmọ òun tóun á ràn òun lọ́wọ́ so gbogbo wọn yẹn ìyẹn á dẹ̀ lọ ìgbà tí mo ti rí pé gbogbo ẹ̀ wà òkè àlọ́ tọrọ ọmọ á dẹ̀ tọrọ ọmọ á ṣe wedding á ṣe gbogbo ẹ̀ ìyẹn ò kì í ṣe issue ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ kí ọmọ Nàìjíríà mọ̀ ni pé kò sẹ́ni tó fi nǹkan kan bo màmá lójú láti gba owó àjọṣepọ̀ tó wà láàrin wa òun ló jẹ́ kí màmá lè sọ pé òun fẹ́ fún mi lówó dání so ìgbà tó dẹ̀ ti fún mi lówó dání tó ní kí n lówó olówó ní àṣẹ lórí owó ẹ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ bẹ̀ wọ́n fún ni pé ìyá mi ni wọ́n àna mi ni wọ́n dẹ̀ jẹ́ mo fẹ́ kí ẹ bá mi bẹ̀ wọ́n mi ò máa dáwó wọn padà mi ò gbogbo owó tí wọ́n fún mi bẹ́ẹ̀ ló ṣe rí èmi àti mọ́mì mi ni wọ́n mi ò mọ bí èmi pẹ̀lú wọn gan ṣe yẹ kó jókòó ká máa rojọ́ wọ́n jẹ́ màmá fún mi wọ́n dẹ̀ ti jẹ́ àná fún mi èṣù ló jẹ̀bi gbogbo owó tí wọ́n gbogbo transaction tí wọ́n ṣe èmi ò lè parọ́ kò síbi tí mo lè dé tí máa sọ pé màmá ò fún mi lówó àjọṣepọ̀ lóde ìfẹ́ ìjà lóde torí ń dòwe. àmọ́ lọ́sẹ̀ tó kọjá ẹ̀ ń múra kankan pé ẹ fẹ́ sọ̀rọ̀ bí àwọn yín ó kú ńbẹ̀ ẹ̀yin lẹ fẹ́ dáhùn sí àwọn kan kí ló dé tóun yín wá wálẹ̀ lénìí. àwọn apá ibi tí mo ní mo fẹ́ dáhùn sí náà ni mo dáhùn sí yẹn kì í kò sí ọ̀rọ̀ míì tí mo fẹ́ dáhùn sí jù yẹn lọ àwọn nǹkan tí mo ní lọ́kàn. ìgbà wo lẹ wá fẹ́ dá owó yẹn padà ìgbà wo lẹ fẹ́ dá padà torí ṣé ká sọ báyìí lójú màmá náà sì sọ̀rọ̀ ìgbà wo lẹ fẹ́ dówó padà èlò lẹ fẹ́ dá padà. ẹ ṣe olóòtú tó bá máa di sátọ̀dẹ̀ tó ń bọ̀ màá oye àwọn eléyìí tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí fi san lára owó yẹn màá mú wá. Rárá mo gbọ́ ohun tí ẹ sọ sà èlò ni ẹ fẹ́ dá padà nínú gbogbo owó ṣé gbogbo 20.5 yẹn lẹ fẹ́ dá padà ní àbí. ó láwọn expenses kan tó wáyé nígbà tá a ta ilé ìgbà tí màmá tó ta ilé ó ní kí wọ́n fún ẹni tó ta ilé ní 10%. so ó dẹ̀ láwọn owó kankan náà tá a ṣe expenses nípa ìgbà tí ìrìn àjò yẹn ń lọ pé ọmọ lọ school ọmọ lọ school that's not the issue sir. tó bá máa di Saturday màá mú owó tí eléyìí tí bá fẹ́ san nínú owó yẹn màá mú wá lọ́jọ́ Saturday. wá síbí ẹ̀bẹ̀ lákàntì ìyá lọ́wọ́ àwa ìgbowó dání ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ o àwa lè jẹ́ ẹ lè fi ẹ̀rí evidence of payment ẹ lè fún wa àkáǹtì ìyá lẹ gbà tẹ́ mọ transfer sí ṣùgbọ́n mo ń bọ̀ o ṣé mọ̀ pé yóò ti sọ̀rọ̀ gbogbo ń tẹ̀ ń sọ a fẹ́ béèrè lọ màmá bóyá ó tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ká tó béèrè lọ́wọ́ màmá bóyá ó tẹ́ wọn lọ́rùn àbí ò tẹ́ wọn lọ́rùn ṣé 10% làwọn tó ta lé gbà àbí 5%. 1 million ni a fún wọn. ó jẹ́ 5%. 1 million la fún wọn. lẹ fún wọn. ṣé 3 million tó wà lọ́wọ́ ìyàwó yín ó wà lára owó tẹ́ fẹ́ dá padà fún màmá àbí rárá. owó gbèsè tí ìyàwó mi bá jẹ èmi náà ló jẹ despite pé màmá ló ní kí n fún àwọn ní 3 million wọn ò sọ fún mi pé ìyàwó mi ni wọ́n fẹ́ fún ṣùgbọ́n ìfẹ́ náà ló gbogbo nǹkan tí wọ́n ṣe oore náà ni wọ́n ṣe kò sí nǹkan tó burú ń bẹ̀ so ìfẹ́ ló wà láàrin wọn nígbà yẹn so owó gbèsè tí ìyàwó mi bá jẹ èmi náà ló jẹ so èmi náà ló máa san gbogbo owó yẹn. èló lẹ fẹ́ dá padà báyìí ní gbogbo owó tẹ́ fẹ́ dá padà èló lẹ fẹ́ dá padà báyìí gbogbo ayé ń gbọ́ yín wọ́n sì jọ jẹ́ ẹlẹ́rìí wa èló lẹ fẹ́ dá padà. pẹ̀lú calculation tí a ṣe ní ọjọ́ yẹn létà torí owó school fees kan wáyé tí mo san 200,000 kò sí lára owó yẹn bá a ṣe sọ lọ́jọ́ yẹn eléyìí tó wà ní ìkẹrùn 16.1 million yàtọ̀ sí ti ìyàwó mi so minus owó school torí màmá ló lọ wá school pé káwọn ọmọ yẹn padà lọ school wọn ní school wo school of nursing. ok ní nàìjíríà àbí lókè òkun. ló ní nàìjíríà ní ó wà ní school yẹn wà ní olúwàtúyì ní àkúrẹ́. so èmi rò pé tòkè òkun tẹ ní ẹ̀yìn lẹ́nu agent. no school yẹn ni after tí a ń bá processing lọ màmá ní òun fẹ́ kọ́ ọmọ yẹn lọ sí school yẹn pé tó bá parí school ní after 3 years ni wọ́n á ṣe ẹ̀wá kó lè ní result tó dáa ó lóun fẹ́ kó ní degree
so la fi stop gbogbo ìrìn àjò ń gbà yẹn so ìgbà yẹn náà lọ́rọ̀ 3 million dẹ̀ wáyé sọjọ́ tí 3 million wáyé màmá wa ní pé kí n fún àwọn ní 3 million tí wọ́n bá fi ń ṣe business so owó yẹn á túbọ̀ máa yield so that tọmọ bá máa parí ẹ̀ tó bá máa parí degree ẹ̀ so àwọn akówó yẹn ká ní kó máa fi ṣe business ṣáwọn àbẹ́yìn. màmá ló ní òun fẹ́ olójà òun ti lò ó ní kí n fún àwọn ní 3 million lára owó yẹn so ìgbà yẹn ni mo wá fún wọn ní 3 million. ọwọ́ ìyàwó yín ló padà 3 million yẹn padà lọ sí. bó ṣe bẹ́ẹ̀ náà mi ò ní pé kò rí bẹ́ẹ̀ sá torí ìyàwó mi ti sọ pé àwọn ni wọ́n fún ní owó èmi kàn ń ṣàlàyé bí 3 million ṣe jáde lọ́wọ́ mi ni. ibi tọ́rọ̀ wa dé dúró báyìí béèrè kan wà tẹ́ ẹ ti dáhùn torí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé èlò lẹ fẹ́ dá padà ní next week ṣùgbọ́n kí n tó béèrè èlò ni ó jọ wà màmá ẹ má bọ̀. màmá ẹ rán wa létí ó kọ yín mà. ẹ kálẹ́ o. orúkọ yín mà. ok orúkọ mi ni ìyáàfin Deborah Bakare. ṣé ẹ má bínú o gbà tí obìnrin yẹn ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá because àwọn ò fẹ́ràn láti máa disrespect èèyàn wọ́n ní title wọ́n ní pastor là ní àwọn ní prophetess so wíwá pastor àbí gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n sọ ní o. nǹkan tá a bá wá síbi kì í sọ̀rọ̀ title mi ò ní ìdí àti gbé title lérí torí fún kí ni kò kan ọ̀rọ̀ title ò wáyé rárá nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ title. àwọn lóòrò mẹ́jọ o. àwọn lóòrò mẹ́jọ ó kàn wù wọ́n láti pé kán dọ̀tí status mi ni ọlọ́run ò sì dọ̀tí mi ibi tí wọ́n rò pé bá mi jẹ́ sí gan ọlọ́run tó ń gbà mí ó tún pọ́n mi lé lébẹ̀ ni. now àwọn nǹkan tí èmi rí tí ó jẹ́ irọ́ nínú ọ̀rọ̀ yìí kò dẹ̀ dá o torí pé ní ìpilẹ̀ṣẹ̀ wọ́n gbé ọkùnrin kan wá láti Èkó àbúrò wọn yẹn ọ̀gá tó jókòó yìí ó pè ní wọ́n ló ń jẹ́ Chinese wọ́n lábúrò wọn ni ó wá bá mi ní Àkúrẹ́ ń bì wọ́n ní ó ń ṣe ètò ó ń ṣe pépà ìwé ìgbélú work permit student permit and resident permit pé ìyàwó wọn sì sọ fún mi pé ọkọ òun ti ta agbégilódò méjì ní 14 million pé owó yìí tí wọ́n bá fẹ́ ṣe family visa pé kò tó ìdí tèmi fi ní kán ta ní nìyẹn ṣé ọ̀rọ̀ síìdì ọ̀nà síìdì ó kàn rí mi lára torí fún kí ni síìdì wo irú síìdì wo mi ò sọ bẹ́ẹ̀ ìyẹn dé ó gbé ìjókòó ó jókòó processing of travelling papers ni ohun tí Mr. Olúfádé tó bá mi sọ pẹ̀lú àbúrò ẹ̀ tó wá láti Èkó níjọ́ náà gan ó bara táyà méjì wá tó kó fún ìyẹn dẹ̀ ṣàlàyé fún mi pé òun ò kì í ṣe tì pé ìgbà tó tún máa yá níyàwó ní sọ pé girlfriend ẹ̀ tó ń bá ṣètò nílùú òyìnbó pé òun àti àbúrò ọkọ òun ti jà pé torí náà ọ̀nà ò sí níbẹ̀ yẹn mọ́ pé wọ́n sọ pé kọ́mọ ẹ̀ kó tún kàwé sí kò sí ìtàn sọ fún mi tí mi ò lọ́wọ́ sí because progress ọmọ yìí ni mò ń wá bàbá ẹ̀ dẹ̀ ti sọ wípé òun fẹ́ kó kàwé sí tọ́rọ ọmọ kékeré ṣì ni nígbà tí ọmọ òun ṣe ayarọ tàbí afọ́jú mi ò rò pé mo lè máa fi undergraduate bẹ̀yàn pé ẹjọ́ ẹ wá fẹ́ mọ́sọ̀ tó ṣe pé ọmọ wọn tó wá tó nífẹ̀ẹ́ àti tó sọ pé tí ìyá ní kó wá fẹ́ ọmọ ẹ̀ èmi mo béèrè lọ́wọ́ ẹ̀jọ́ náà tó sọ pé òun ní degree ní Ambrose Ali University ẹ̀pọ̀ mọ́ èmi ò mọ̀ wípé ọ̀tọ̀ ni motive wọn gbogbo bẹ̀ wọ̀n yẹn káfò ti because ó ti ṣẹlẹ̀ wọ́n wọ̀ mí lára wọ́n rí i pé ẹni yìí ọkọ ẹ̀ kò gbélé pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ wọ̀ mí lára dáadáa mo dẹ̀ ibi tó mi ò tiẹ̀ ní ìdí ẹjọ́ láti máa rò so níbi owó kì í ṣèmi ni mo mú báyà wá o mi ò mọ báyà kankan o àwọn fúnra wọn ìyàwó ní mú ju ogún ènìyàn lọ sí ibi ilé èyí tí wọn ò rí ta torí pé wọn kì í tètè rí nǹkan mi ta mo sì sọ fún pé kò yí sí àti máa rí nǹkan mi ta lọ́ọ̀kì mi nìyẹn ìgbà tí wọ́n sì mú wọn kọ́kọ́ méyàn kan wá wọ́n ní ọkọ àwọn oníkan lọ sọ fún mi wípé ó fẹ́ san 30 million pé kí n má gbà o pé kí n takú sí 32 bọ́n ṣe ń dà mí gbà náà ni mo báwo ni ò ṣe ní ọwọ́ nú ó lọ́wọ́ ayé nù náà mi ń ṣe bébì bọ́n bá ti má yẹun ni bọ́n bá ṣe ní kí n sọ náà ni mo máa sọ
wọ́n ní kí n má gbà àwọn náà ní mi ò kúkú parọ́ mọ́ wọn, àwọn náà ló jókòó yìí. Ọkùnrin yẹn ó gba nọ́mbà mi kò tó padà pè mí mọ́ títí wọ́n dẹ̀ ń sọ, wọ́n wá ń kàn mí lójú wípé ọmọ mi ló ń dá ọmọ wọn dúró ó ti fẹ́ lọ, ọmọ mi ló ń dá ọmọ wọn dúró ó ti fẹ́ lọ. Wọ́n bá ní òkè táyìn bá ti rí 14 million ẹ jẹ́ kí n ta nǹkan tèmi náà bá ní kí n fi support yín bí ọ̀rọ̀ ilé títà bó ṣe wáyé nìyẹn. Mi ò dẹ̀ ní gbà, kò ṣeé ṣe kí ọkọ kó sọ pé ìyàwó òun ò mọ gbogbo ìgbésẹ̀ tó ń gbé, torí pé gbogbo àdúgbò bíi tí gbogbo àwọn tó fi lé àwọn caretaker ó tiẹ̀ sọ pé àwọn caretaker wọ̀nyí ti sọ fúnra wọn, wọ́n ti sọ fúnra pé mí gan náà lé ní 15 million at the end of the day. Dájú Olúfádé sọ wípé òun làbúrò mi kí agent kan transfer owó ilé sí àkáǹtì òun. Ó lè bèrè lọ́wọ́ àwọn agent yìí, wọn ò kú, wọn wà láyé. Bọ́ọ̀tì ẹni tó ra lé ló sọ wípé rárá ẹni o receipt dọ́kúmẹ̀ntì ilé orúkọ tó wà ń bẹ̀ làwọn máa send owó sí. Ìdí tó fi wá sí pálọ̀ mi tó wá ṣe fídíò pẹ̀lú obìnrin yẹn láti UK. Èmi ni mo nílé o, orúkọ mi ló wà ń bẹ̀ o, gbóbìnrin yẹn ṣe bẹ̀rẹ̀ sí transfer owó sí mi. Dáàdì wá ní òkè ìkan náà ni tó transfer ẹ̀ sí mi, kémi náà transfer ẹ̀ sáwọn first bank to first bank náà ni, kì í ṣe another bank rárá. Ó dẹ̀ ṣe é fún mi, mo dẹ̀ ń transfer ẹ̀ sí mi. Any other story pé ìyàwó ní òun ti ní kí n má fọkàn òun lówó, òun mọ̀ pọ́kàn máa ná, gbogbo wọn yẹn kò wáyé, kò ṣeé ṣe. Màmá. So bó ṣe jẹ́ nìyẹn, ṣùgbọ́n báyìí kó ṣàfún mi ní 20.5 million ó tán. Màmá, ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ń bẹ. Ìdí tí mo fi béèrè lẹ́ẹ̀kan nígbà tí wọ́n ní pásítọ̀ nìyí, ibẹ̀ mo fẹ́ padà yà sí yìí. Okay. Tí a bá ṣẹ̀ṣẹ̀ ayé tán a padà ṣọ̀run. Of course. Wọ́n sọ wípé Ọlọ́run lò wọ́n fún ọmọ yín, ẹ̀yin náà sì sọ pé Ọlọ́run lò wọ́n fún ọmọ yín, lẹ fi wá sọ wípé ẹ̀yin náà fi ẹ̀mí ìmoore hàn láti fi sow seed kí wọ́n fi lè kọ́lé Olúwa, pé kán ta ilé kí wọ́n fi lọ kọ́ ṣọ́ọ̀ṣì. Níwájú Ọlọ́run àti ènìyàn tá a máa padà sọ́dọ̀ ẹ̀ kò rí bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run ṣe ẹ̀rí pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ travelling látòrí ẹ̀ka lé. Bí wọ́n ti rí wọn yẹn gan yé mi. Síìdì wo, síìdì èèlò, síìdì 19 self-contained rooms ní Fútà. Etí ò ṣe gbọ́ o. Wọ́n náà béèrè ìdámẹ́wàá pé wọ́n sọ pé ó yẹ kẹ́ ẹ yọ ìdámẹ́wàá nínú owó yìí. Bẹ́ẹ̀ ni, mo ní kán sì fi ìdámẹ́wàá lẹ́ẹ̀kan jẹ́ owó tẹ ní kò tí ì tó ẹ tún ṣe fẹ́ yọ ìdámẹ́wàá. Ó dẹ̀ ní mo kọ̀, òótọ́ ni mo sì kọ̀. Pé ṣe bẹ́ẹ̀ ní owó yóò tí ì tó process gbogbo ohun tẹ̀ ń fi ṣe, èwo tì ní ìdámẹ́wàá. Òótọ́ ló sọ bẹ́ẹ̀, òótọ́ ni mo sọ pé rárá. Mọ́mì, ibi tọ́rọ̀ wá dé dúró báyìí, wọ́n láwọn ti ṣetán àti dá owó padà. Àti wá béèrè pé èlò ni wọ́n kàn fẹ́, èlò ni kí wọ́n dá padà fún yín, torí wọ́n sọ pé ẹ fún màmá ní 3 million ìyàwó ní. Gbogbo ara irú òun nìyẹn, dáàdi ti jẹ́wọ́ pé òun fúnra òun ló ń transfer owó sí ìyàwó òun nígbà tí àwọn fúnra wọn náà gbé mi lọ sí ọ̀dọ̀ pásítọ̀ tó jọ̀gá mi ní ṣọ́ọ̀ṣì, fúnra wọn náà gbé mi lọ. Ìyẹn dẹ̀ lóun ò lè dájọ́ láì ṣe pé òun rí mi. Ìgbà tá a dẹ̀ débẹ̀ ọkọ wọn dẹ̀ jẹ́wọ́ pé no, òun ò ní parọ́ o, òun fúnra òun transfer owó yẹn sí àkáǹtì ìyàwó òun. Even though ìyàwó ẹ̀ lò mí láti sọ pé ọlọ́kọ̀ òun ò ní fún un lówó yẹn, ó ní kí n bá òun sọ fọ́kọ òun pé òun ní ìdí owó. Mo sọ fọ́kọ, ọkọ ò fún mi lésì, ọkọ ò fún mi lésì náà. Gbogbo owó tó lóun tó ìyàwó, ṣé mo wà ń bẹ̀ lóru ńgbà tán bá jọ ń pa tán jọ ń dé ni. Màmá, níbi tọ́rọ̀ wá dé dúró báyìí, torí pé ká má bàa fa ẹ̀mí ọ̀rọ̀ gùn mọ́, nígbà tí ẹlẹ́bi láwọn ti mọ ọ̀rọ̀ wọn lẹ́bi, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ wí? Torí mo ti gbọ́ láàrin ọ̀sẹ̀ pé ẹni káwọn àwọn èèyàn tí wọ́n ní tẹ́ ẹ rán sí mi pé kán bá mi bẹ̀ mí, mi ò mọ wọn jíṣẹ́ fún wa, mo sì ní mi ò bá yín jà pé kán máa bá wa bẹ̀ wá, wọ́n ní mi ò bá yín jà, wọ́n jíṣẹ́ fún wa. Ibi tọ́rọ̀ wá dé dúró yìí bàbá, màmá, ọ̀dọ̀ yín láti dúró. Èló lẹ fẹ́ gbà lọ́wọ́ wọn, èló lọkàn yín gbà lọ́wọ́ wọn, èló lẹ fẹ́ yọ̀ǹda fún wọn nínú owó? Mi yọ̀ǹda nǹkan kan fún wọn nínú owó, torí fún kíni ebi tí ó pé kú. Ẹ lọ́mọ ń lọ ìlú òyìnbó, ẹni kí n provide owó tí wọ́n á fi lọ. Ọmọ tó padà wà nílé mi, mo tún bọ wọn àtọkọtọkọ fódìdí ọdún kan ó lé. Kíni gbogbo ìgbà yẹn mo sì ń sọ fún wọn wípé ẹ ràn mí lọ́wọ́, wọn ò sì ràn mí lọ́wọ́. Nínú owó yẹn ò náà. Wọ́n ràn mí lọ́wọ́, wọ́n ràn mí lọ́wọ́. Ẹ rántí pé ẹ ti dànà ara yín o, ẹ sì ti ṣègbéyàwó. Ṣé wọ́n bọ́ ìyàwó òun ni? Ṣé wọ́n bọ́ ìyàwó òun ni? Títí dìsìn ṣé wọ́n bọ́ ni? Ìgbéyàwó ṣáà ti wà.
20 bàbá Sà. ìyá ẹni owó yẹn lẹ 20.5 yẹn lẹ fẹ́ gbà jálẹ̀ jálẹ̀. wọ́n ti sọ pé àwọn fún agent ní 1 million bó tẹ̀ jẹ́ pé agent sọ pé 250 ló fáwọn ṣùgbọ́n ìyẹn ò kàn mí ṣe bí nọ́mbà wọn wà wọ́n lè pè wọ́n kán béèrè náà Bánjọ tó bí kárígò kankan. ṣé 1 million ká lè mọ ohun tá a fẹ́ sọ ni. kán mú 1 million kúrò kán mú yòókù wá. ó kù 19.5 wọ́n tún sọ̀rọ̀ 200,000 kan lẹ́ẹ̀kan pé owó school. èmi ni mo lọ yáwó school again tí mo fi sanwó school ọmọ èmi ló lọ yà wọ́n tún lọ sọ́dọ̀ ọkọ mi lóhùn ọkọ mi tó fún wọn ní 50,000 pẹ̀lú owó school. olóòtú nípa ọ̀rọ̀ owó school ọmọ tí mo kówó school fún ó wà láyé tí mo ní kó lọ sanwó school ọmọ yẹn wà láyé dẹ̀ nígbà tí wọ́n fẹ́ lọ ṣe exam màmá fúnra ẹ̀ ló gọ́gù school nígbà tí wọ́n send message wá láti abroad pé school báyìí ó wà ní Ogun State ó wà níbì kan ní Lagos màmá àjọjókòó ní pálọ̀ màmá ló fi fóònù gọ́gù orúkọ school olóhùn wá di pé ó wà lóyè mẹ́kùn lákúrẹ́ so màmá fúnra ẹ̀ ló wá lọ gbé ọmọ lọ sí school ní òyè mẹ́kùn lákúrẹ́ nígbà yẹn so tí mo fi transfer 400,000 sí wọn. síta ni. màmá ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé bí ọmọ tí mo sanwó school fees fún àti tí wọ́n gbé lọ ṣe exam ní òyè mẹ́kùn tó parí school kó tó di pé ẹ sọ pé kó tún lọ school again gbogbo wọn yẹn kò sẹ́nìbọ̀dì tó sọ pé kí wọ́n lọ ẹ̀yin fúnra yín ló ní kó lọ sí school ní school of nursing bẹ̀tẹ̀ ìwé tí wọ́n mú wá láti message tí wọ́n send wá pé orúkọ school báyìí ni pé kó lọ ṣe exam English ẹ̀yin fúnra yín ló lọ school mi mọ school yẹn dè ní gbogbo ìgbà. èmi ni mo wá school ṣùgbọ́n ìyàwó yín lẹ́lẹ́ fún 400,000 kò tẹ̀ bá dọ́wọ́ mi. SLT àbí ṣé màá parọ́ mọ́ra mi ni. IELTS àbí IELTS èmi ni mo send èmi ni mo sanwó ìfà 150,000 tí ìbákù tọmọ yẹn bá má lè parí ṣe exam yẹn ọmọ àbúrò mi tó wà ní Canada ló fún mi ló send 150,000 sí mi. bàbá ibi ọ̀rọ̀ dé dúró yìí báyìí sá ṣé nǹkan kan ò ní ṣe ìyá yìí. mi ò ń ṣe Ọlọ́run sá. rárá mo béèrè lọ́wọ́ yín ni gbogbo ayé sì ń gbọ́ wa náà báyìí ṣé nǹkan kan ò ní ṣe màmá. mi ò ní ẹ̀mí security èèyàn lọ́wọ́ sá mi ò ń ṣe Ọlọ́run ló lágbára tí wọ́n lè béèrè ló lè fi nǹkan ṣèyàn bó ṣe fẹ́ ní dídára àti ní búburú mi ò ń ṣe Ọlọ́run sá. ṣe. lọ́nà mi ò mọ ìdí tẹ́ pàtàkì tẹ́ fi béèrè sá. mo béèrè torí pé ìmọ̀dí yẹn lẹ́rìí mi náà ṣe ń béèrè lọ́wọ́ yín pé ṣé nǹkan kan ò ní ṣe wọ́n. lọ́nà wo sá. bóyá ẹ mọ̀ pé tínú èèyàn ò bá dùn dénú ẹgẹ́ tì mí báyìí pé ẹ mọ̀ bóyá nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ báyìí mo ń rí wípé ẹ ń wò pé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ṣàfẹ́ kórè àbèlí àbí ṣé nǹkan kò ní ṣe wọn torí àsìkò wa ní sọ. mi ò lè dáhùn question sábẹ tí nínú ọ̀rọ̀ tí mò ń sọ ní first time mo ní ìyá mi ni wọ́n mo ní ìlọ mi ni wọ́n dẹ̀ jẹ́ bí ó jẹ́ nǹkan kan tó tì mí lójú pé mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn pé mo ń rojọ́ so mi ò ní máìdì kan wé ṣé ibi ò ní ṣẹlẹ̀ sí wọn látọwọ́ yín. láéláé. màmá sọ wípé 19.5 million làwọn fẹ́ gbà padà lọ́wọ́ yín. kò sí problem sir. ẹ ṣetán àti san. kò sí wàhálà gbogbo even wọn á ní 20.5 million ẹ̀ ni wọ́n fẹ́ gbà màá fún wọn sir. yes sir. ẹ jọ sá ìyàwó wọn ni kẹ́ bá mi béèrè torí ìyàwó wọn máa ń sọ fún mi wípé nígbà táwọn wà níbi ìlú ẹ̀ tó lóyún fọkàn òun pa ó tó yàn mẹ́ta tó sọ pé òun pa àwọn ìyàwó wọn ni kẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀mí àbúrò mi tí wọ́n ń sọ lẹ́nu tó ọkọ mi ti dàgbà ní ìsọba etí òun ni ò ṣe wá ara ń ta ní lóńdó níbi tó wà mo sì wà lọ́dọ̀ yìí. máa bí màmá wòlíì léèrè bàbá báwo lẹ ti sanwó yìí ẹlẹ́bẹ̀rẹ̀ láti sátọ̀dẹ̀ tí ń bọ̀ jọ nítorí Ọlọ́run báwo lẹ ti sanwó yìí lẹ́sàn gbogbo ẹ̀ èló lẹ fẹ́ san sátọ̀dẹ̀. mi ti lè sọ particular pé oye báyìí ní. orí afẹ́fẹ́ la wà yìí ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí 19.5 million àbí 19.5 million yìí mo ti gbọ́ yín báyìí o láàrin ìgbà wo sígbà wo lẹ rò pé ẹ fún màmá. ní gbogbo àrùn. láàrin ẹjọ́ ẹ̀yin ọ̀gá wa ẹ bá wa fetí sí ẹ bá wa tẹ́tí sí sà ẹjọ́ láàrin àsìkò wo sásìkò wo lẹ́sàn 19.5 million yẹn tán tẹ̀sán tán. ṣe olóòtú tí ó bá di ọjọ́ sátọ̀dẹ̀ tó ń bọ̀ tí n bá ti mú owó wá màá wá sọ ìgbà tí màá san ilé ìjókòó fún un. màmá ṣé ohun tí wọ́n sọ ṣé ó tẹ́ yín lọ́rùn ìdí tá a fi ń sọ báyìí ni wípé àwọn ọ̀jọ̀gbọ́n ń gbọ́ wa nílé
àwọn amòye ń gbọ́ wa nílé ṣe rí ní police station òdodo ọ̀rọ̀ tó korò rèé o agreement undertaking téèyàn bá ṣe ní police station kò wọ ohun kò ní police station gan kò bá òfin kò ṣe ilé ẹjọ́ nìkan ló ní agbára ṣùgbọ́n àdéhùn eléyìí wọ́n ń ṣe lójú gbogbo ayé ni a fi fàyè gba eléyìí ilé ẹjọ́ nìkan ni wọ́n ní ó lágbára lórí undertaking léyìí tí wọ́n bá ṣe lágọ̀ọ́ ọlọ́pàá gan torí pé a fi ń ọ̀nà ọlọ́pàá àbí kí nǹkan má bàjẹ́ ṣùgbọ́n eléyìí tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ṣe lójú gbogbo àgbáyé àjọ ń wò wá báyìí so mo ṣe wá ẹni ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ máa wá bí àbí ẹ wá ṣé bí ilẹ̀ ti transfer sí wọn káwọn náà wá àwọn ò gbowó dání o ṣé bí ilẹ̀ ti transfer sí wọn kán wá a sì lè sọ pé ẹ ti transfer o a lè mọ̀ sọ torí security something o ṣùgbọ́n ẹ ti transfer àsìkò báyìí láàfin lè sọ iye báyìí o kò dáa ìyá màmá wòlíì ẹ dìde kọ́kí ìyàwó yẹn wá ìyá wòlíì ẹjọ́ láàrin ìṣẹ́jú ẹjọ́ bá ń ṣe máìkì yẹn ó ti dí wọn lójú láàrin ìṣẹ́jú kan péré ni màmá wòlíì torí ọjọ́ ti lọ ìyá ní a bá wọn béèrè lọ́wọ́ nítorí ẹ ti sọ gbogbo ohun tí ìjọ smart bá ń ṣe ìyá sọ wípé wọ́n fi ẹ̀sùn ńlá kankan yìí ìyá wòlíì wọ́n ní ẹ sọ wípé àwọn èèyàn kan ti ṣẹ̀yìn rí tẹ́mi wọ́n sì sọnù ẹ mọ̀ pé láíláí làwọn wòlíì ti máa ń burú ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn wòlíì máa ń burú láíláí èyí ṣe pé wọ́n ń jàjà ìbí o ẹ mọ̀ pé wòlíì kan wà ní bíbélì tó ní wọ́n fi ṣeré gòkè wá ká parí gòkè wá táwọn ọmọ agbóbẹ́rì sì jáde ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àṣẹ yín lẹ́ẹ̀ máa ṣe tẹ́ ẹ kárì ìyá wòlíì ẹ̀ka lẹ́kí lórúkọ yín ẹ sọ̀rọ̀ sókè mà orúkọ yín pátápátá lẹ́ ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá. Olúfadé ṣé nǹkan kan ò ní ṣe màmá yìí láti gẹ́gẹ́ bí màmá ṣe ń bẹ̀rù. dáàdì máa ó kí gbogbo ọmọ nàìjíríà mi rojọ́ bí màmá ṣe bẹ̀rù bẹ́ẹ̀ lèmi náà ń bẹ̀rù. ẹ̀yin náà ń bẹ̀rù. èmi náà ń bẹ̀rù torí pé o lè játa èèyàn gẹ́bí kan tó sọ pé ó jẹ́po ẹ̀ mo máa ń sọ lẹ́yìn ẹ̀ wọn ò lè ríyàn tá láyà kàn tiẹ̀ sọ pé ó sọ pé òun sọ̀rọ̀ sí ìdìmọ́ orí ọmọ ọlọ́mọ kó sọ pé ó fẹ́ rọ̀ lọ́wọ́ pẹ̀lú travel out kó wá sọ pé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ̀bi níbi kankan kò síbi tó bá yẹ pé ìgbà tí mọ́mì wá síbí ikọ̀ tó jẹ́ kí n rojọ́ kó débi kó sọ pé owó tí mo kó fún àwọn ọkọ̀ kó bá mi ṣe prósẹ́sì wọn ti ná tí bá débi èmi gan wòlíì ní mímì ìṣọmọdé mi débi kí n máa rojọ́ bẹ́ẹ̀ tọ̀rọ̀ tó sọ pé wọ́n fi kan bòun lójú ìyàn kí sọ pé torí pé ìjà wà ńlẹ̀ kí èèyàn bẹ̀rẹ̀ sí máa borí èèyàn jẹ́ kó síbi tí mo lè dé tí mo lè borí màmá jẹ́ torí pé tí wọn bá kúrò lé ayé oníbi kan tó tún lọ. ṣé nǹkan kan ò ní ṣe màmá báyìí. èmi náà bẹ̀rù kò sí kankan tá a ṣe máa ń kọ̀dẹ̀ sí kankan tá a ṣe mí náà. báwo ni máa ṣe máa gbàdúrà tí kò ṣe màmá ṣé olóore èèyàn yẹn máa gbàdúrà fún kíkọ ṣe ni. àwọn ọ̀rọ̀ tó sọ pé mo sọ tó mọ̀ nígbà míì ẹ̀dọ́ ni mí tẹ́ bá dẹ̀ mi ò pamọ́ sọ sọmọríkà ìlú wa kò sẹ́ni tó mọ sọmọríkà tíyan bá ti gbá ìmọ̀lẹ̀ tó bá fi bọ́ọ̀yàn láti kékeré tíyan bá ṣoògùn sí ẹ kó kú ẹni tọ̀wá kú ni. o lè gbá ìmọ̀lẹ̀ sọmọríkà kẹ́nìkan sọ pé òun sàsí ẹ. ṣó ní mọ́lẹ̀ níyìn ni. bí o ṣọ ní mọ́lẹ̀ sọmọ pa ayé àtijọ́ tó bá ti bímọ ibẹ̀ ni wọ́n máa bí sí kó dẹ̀ pé mo gba Kristi kò sẹ́ni tí tó hàn dẹ̀ fomi yẹn kàn fi wẹ̀ nílùú mi. ẹ̀jẹ̀ yẹn wà lára yín. ní ìgbà ayé àtijọ́ yẹn dẹ̀ nìyẹn dìgbà tó yẹ pé mi tẹ̀ tí gba Kristi tẹ́mi àtìyàn bá lọ́dọ̀ wa kí wà tí ẹnìkan bá jà tó bá lóun ṣoògùn sí àbí kóun fẹ́ ta ẹlọ́fà ọfà yà padà sórí ẹ̀. mo lè sọ as far as màmá náà ò bá sọ pé òun ro ibi kọ̀ọ̀kan sí mi torí pé tí bá ro ibi sí màmá tí bá sùn mi ò ní jí. gbogbo ìkọ́ tí màmá sọ tí bá lo omi lásán tí mo fi pe ṣẹ̀dá màmá tí mo fi gbà ẹ̀kọ́ lọ́wọ́ agídí mi ní jèrè àmọ̀ mi. àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ máa jèrè àmọ̀ mi. gbogbo ilé tí màmá sọ kò sí kankan tí mo ṣe ń bẹ̀. ọ̀rọ̀ ládẹ sọ débẹ̀ gẹ́gẹ́ bí ìyá tí mo sọ fún lórí mọ̀lẹ́mọ̀lẹ́. Màmá wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń báwọn náà ṣe ń ṣe làwọn náà ń bẹ̀rù yín ìyá ṣé nǹkan kan wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán sọ ni o ìbéèrè tẹ́ sọ tẹ́lẹ̀ láṣẹ màmá ṣé nǹkan kan náà ò ní ṣe àwọn ìdílé yìí wọ́n láwọn òun náà láwọn ń bẹ̀rù yín bẹ̀rù ń bá wọn náà. èmi ò ní track record pé kí ẹ̀mí ti ọwọ́ mi bọ́ kò sí nǹkan kan tó máa ṣe wọ́n tèmi orúkọ Jésù plain ni mo mọ̀ pé àbúrò mi dẹ̀ wà ń bẹ̀ tí wọ́n sọ lẹ́nu pé tó ń dárúkọ ẹ̀ kán jọ kán bá mi fi ilẹ̀ torí fún kíni ayé náà dé ń bímọ ọ̀dọ̀ òrìṣà mo ti mọ́mọ́ ìyá àti níwá kán bá mi fi àbúrò mi ilẹ̀. ọ̀dọ̀ òrìṣà lẹ ti mú wọn wá. bẹ́ẹ̀ni. ẹ kalẹ̀ ìyá o àbí àbúrò màmá ẹ kalẹ̀ mà ṣé dáadáa lẹ wà kí lorúkọ tí. orúkọ tèmi ni ìyáàfin Fáṣetì ẹ. Yes ma ó dà ẹ ṣe màmá tẹ bá dé lọ́sẹ̀ tí ń bọ̀ tó máa transfer á lè gbàgbé ẹ ṣe gbọ́ Ọlọ́run ó ṣe wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ yes ma Ọlọ́run ló lọ pẹ́.